so da ṣé nǹkan tó tọ́nà ni kí Kristẹni òdodo kó máa jọba. Èní la fẹ́ tú gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́, a máa wọnú àlùkùránì, a máa wọnú bíbélì, a máa wọnú odù Ifá. So da kí mùsùlùmí òdodo kó máa jọba. Tí mùsùlùmí òdodo bá fẹ́ jọba, irú ọba wo ni mùsùlùmí lè jẹ? Tí Kristẹni òdodo bá fẹ́ jọba, irú ọba wo ni Kristẹni òdodo lè jẹ? Gbogbo ẹ̀yin ọba tẹ́ ti wà lórí àléfà, mo fẹ́ fi kíní kan hàn yín. Adélélé, any Christian tó bá jọba, tó bá dé adé irú eléyìí, tí lógo eléyìí tó bá wà níwájú adé náà, abọ̀rìṣà ni ẹ́. Ẹ máa wá lọ bèrè lọ́wọ́ àwọn aláwo tó ń dé yín ládé. Ẹ máa bèrè lọ́wọ́ wọn pé kí lè túmọ̀ kíní yìí, kí ló dúró fún. Ìwọ mùsùlùmí tó bá jẹ ọba, ojú tó wà níbí yìí, kọ́kọ́rọ́ tó wà níbí yìí, tó bá wà níwájú adé ẹ, tó bá ti gbé sórí, abọ̀rìṣà ni ẹ́. O kì í ṣe èèyàn Ọlọ́run mọ́. Má yẹ kí sọ bẹ́ẹ̀. Èèyàn Ọlọ́run ni ẹ́, ṣùgbọ́n o kì í ṣe Kristẹni òdodo mọ́, o kì í ṣe mùsùlùmí òdodo mọ́. Torí adé kí ló gbé sórí? Adé òòṣà, adé òrìṣà ló gbé sórí. Nígbà tó wá gbé adé òrìṣà sórí, nígbà tó wà láyé, ó wá kú tán, ó ní kí mùsùlùmí wá sí ẹ́. Ó tọ́ra ẹni, torí abọ̀rìṣà ni ẹ́ nígbà tó wà láyé. Wọ́n tó pè rà ní Kristẹni, wọ́n gbé adé òòṣà sórí, wọ́n wá kú tán, wọ́n ní Kristẹni wá sí ẹ́, wọ́n tọ́ra ẹni, inú iná ló lọ. Now, a fẹ́ wọnú bíbélì lọ. Ṣé ó dá kí Kristẹni òdodo kó dé adé ìlú? Tó bá jẹ́ pé ìlú tí Kristẹni dá sílẹ̀, ó lè dádé. Tó bá dẹ̀ máa dé adé fún Kristẹni, kí ni wọ́n ta lé lórí? Òróró ló máa fi sàá lámì ọba. Kì í ṣe wọ́n máa ṣe ètùtù fún ẹ. Mo parọ́ o. Kò sí rọ́bẹ̀ ó tọ́ ìdáná. Tó fẹ́ dé adé fún mùsùlùmí, kí ni wọ́n máa dé sí lórí? Láwà níní. Ìwọ ẹni ọba tó bá gbé adé tó wà lọ́wọ́ mi sórí, tó bá ti ní lógo yìí, adé Isese ló gbé sórí, adé ìbílẹ̀. A fẹ́ wá wọnú bíbélì lọ báyìí. Torí program tá fẹ́ ṣe lálẹ́ tí a ò bá ṣe, àwọn pásítọ̀ yín ò ní ṣe, torí wọ́n ti gbàbọ̀dì, wọn ò lè sọ òtítọ́ mọ́. Ọba Solomoni, ọba àgbáyé nìkan ló lè bá yín sọ reality. Now, ẹ jẹ́ ká padà sí Old Testament. A máa padà sínú àlùkùránì. Gbogbo ẹ̀yin Kristẹni tẹ́ wà ń bí, tẹ́sí fẹ́ jọba lọ́jọ́ iwájú, àtẹ̀tẹ̀ ti jọba, ẹ gbé bíbélì yín. Ní ọba àkọ́kọ́, níbo ni ọba gbà wọnú Kristẹni? Nínú bíbélì yín, àwọn ọba tó kọ́kọ́ jẹ ń bẹ̀, àwọn ọba àkọ́kọ́, àwọn first king nínú bíbélì, àwọn ni ọba Pharaoh, ọba Babyloni, ọba Íjíbítì náà ni ọba Pharaoh. Àwọn ọba nìyẹn, àwọn ọba ìbílẹ̀ ni, àwọn ọba ìjímìjí ni. Now, níbo lọba gbà wọnú ẹ̀sìn? Níbo ni ọba gbà wọ agbo Ọlọ́run tó jẹ́ ti Kristẹni? Kí ló dé fi sílẹ̀ kó sí? Ẹ tí wọ́n mọ́ sápá, wọ́n ní ká tilẹ̀kùn mi. Ó yá lọ́ọ̀kì lẹ̀kùn yẹn lókè. Ti Michael mọ́ta, olómọ kan tó wá kiri. Tilẹ̀kùn yẹn pa lókè. Tí bá ti ń sọ̀rọ̀, I don't want distraction. Mo ti sọ fún yín kí n sí gba 100. Now, mo fẹ́ kẹ́ máa farabalẹ̀ gbọ́ mi lọ bí mo ṣe ń tó ọ̀rọ̀ yẹn.
níbo ló bá gbà wọnú ẹ̀sìn kristẹni má jẹ́ kí ti dákọ̀ kristẹni níbo ló bá gbà wọnú ìgbàgbọ́ ẹgbẹ́ bíbélì yìí ẹ jẹ́ ká lọ sínú ìwé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká àwọn àlùjọ̀nú kà kó lè yé wa ẹ jẹ́ ká lọ sínú ìwé àwọn mo ti dọ̀tí ẹ̀ síbí ilé kan ẹ jẹ́ ká lọ sínú ìwé First Samuel chapter 8. Anybody bá pariwo máa tún lè jáde again ẹ má test mi wo First Samuel ẹ jẹ́ ká gbọ́ bí ọba ṣe wọnú ẹ̀sìn kristẹni yeah First Samuel chapter 8. Samuel kini ṣèlú sùúrù máa ti kanjú yíwín máa ti kanjú ẹ jẹ́ ká gbọ́ bí ọba ṣe wọnú ẹ̀sìn kristẹni wa. Samuel kini orí kẹjọ. Ó sì ṣe nígbà tí Samuel di arúgbó ó sì fi àwọn ọmọ rẹ̀ jẹ onídàájọ́ fún Israẹli. Orúkọ àkọ́bí rẹ̀ ń jẹ́ Joẹli, orúkọ ìkejì rẹ̀ sì ń jẹ́ Abia. Wọ́n sì ń ṣe onídàájọ́ ní Beersheba. Àwọn ọmọ rẹ̀ kò sì rìn ní ìwà rẹ̀, wọ́n sì ń tọ ìrékéré lẹ́yìn. Wọ́n ń gba àbẹ̀tẹ́lẹ̀, wọ́n sì ń yí ìdájọ́ po. Eriwo. Ní ayé ìgbà yẹn kí ni wọ́n jẹ nígbà yẹn onídàájọ́ àti prophet ní wọ́n máa ń jẹ wòlíì ní Samuel òun ló lórí wọn nígbà yẹn ó ti ń dàgbà ó ti darúgbó Samuel wá fi àwọn ọmọ ẹ̀ jẹ kí ni onídàájọ́ lórí gbogbo ilẹ̀ Israeli. Àwọn ará Israeli wọ́n wá ń wo àwọn ọmọ ẹ̀ yìí wípé kí láwọn sọ pé àwọn ọmọ ẹ̀ ń gbà àbẹ̀tẹ́lẹ̀ ìwàkiwà ìwé wèrè pọ̀ lọ́wọ́ wọn pẹ̀lú bó ṣe jẹ́ èèyàn Ọlọ́run tó. Nígbà tí àwọn èèyàn wá rí sàkó bí wọ́n ṣe ń ṣe kí ni wọ́n wá sọ ká. Gbogbo àwọn àgbà Israẹli sì kó ara wọn jọ wọ́n sì tọ̀ Samuel lọ sí Rámà. Wọ́n sì wí fún pé kíyèsí ìwọ di arúgbó, àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ. Ǹjẹ́ fi ẹnìkan jẹ ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa bíi ti gbogbo orílẹ̀-èdè. Níbo ni wọ́n ti kọ́ ìwà ọba yẹn nínú kíni nínú orílẹ̀-èdè. Wọ́n ní kó fi ẹnìkan jẹ ọba fún wa kó máa ṣe olórí fún wa gẹ́gẹ́ bí ti orílẹ̀-èdè. Ọba ò sí nínú ẹ̀sìn. Kò sí nǹkan tí ọba ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Nǹkan tó ń jẹ́ kìrìsìtẹ́nì oyè kankan ò gbọ́dọ̀ ju pásítọ̀ prọfẹ̀tì lọ. Kò sí nǹkan tó ń jẹ́ ọba nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Kò sí nǹkan tó ń jẹ́ ọba nínú ẹ̀sìn mùsùlùmí. Tí kìrìsìtẹ́nì bá máa jẹ ọba, that's the reason why àwọn Zioni ṣẹbẹ́ mọ àwọn Zioni church tẹ ọba Solomon ń ṣe àwọn Zioni máa ń lọ tẹ ìlú dó ni àwọn ló máa tẹ wọ́n tẹ ìlú yẹn dó wọ́n máa pè bìkan ní àgbàlá gbogbo àwọn tó bá fẹ́ máa lọ sí ṣọ́ọ̀ṣì yẹn àwọn ló máa kọ́lé sí àgbàlá olórí tó máa jẹ ọba ó máa dé adé òun ni bàbá lẹ́nẹ̀ tó ṣe gbogbo ìlànà wọn níbo ló máa ti wá inú bíbélì tó bá máa yan ọba kí ni wọ́n máa fi yan òróró wọ́n máa ta òróró lé ọba wọn lórí ni kì í ṣe kó gbé ọba tiẹ̀ wọ gbódù kó ẹsẹ̀ padà wá kó ní wọn gbọdọ̀ sìn ẹ́ nílànà ìṣẹ̀ṣe wọ́n dẹ̀ gba òróró ìṣẹ̀ṣe sórí wọ́n dẹ̀ gba ẹ̀jẹ̀ sórí wọ́n tara ẹ̀jẹ̀ dì. No wọ́n ní kí Samuel kó wá ọba fún wọn gẹ́gẹ́ bíi ti àwọn orílẹ̀-èdè. Ọ̀rọ̀ náà bí Samuel nínú púpọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ. Ṣùgbọ́n òun náà burú lójú Samuel nítorí tí wọ́n wí pé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa. Samuel sì gbàdúrà sí Olúwa sì wí fún Samuel pé gbọ́ ohùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ nítorí pé ìwọ kí wọ́n kọ̀ ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ ọba lórí wọn. Kí ni Ọlọ́run sọ fún?
ó ní gbọ́ ọ̀kan tí wọ́n sọ nítorí pé kì í sì wọ́n náà ṣe kíni kì í sì wọ́n náà kọ̀ lọ́ba èmi náà ṣe kíni wọ́n kọ̀ lọ́ba láti máa jọba lé wọn lórí òun ló gbàdúrà fi jọba gẹ́gẹ́ bí ti àwọn orílẹ̀-èdè. Kristẹni gidi ò lè jọba tí Kristẹni gidi bá máa jẹ ọba kò lè gbé adé ìṣẹ̀ǹbáyé sórí ó ti abọ̀rìṣà ni ẹ́ ó kì í ṣèyàn lọ ó lè Kristẹni ló máa ń jọba ó lè Mùsùlùmí ló máa ń jọba tó máa gbé adé tó wà lọ́wọ́ mi tó máa gbé sórí. You are not a good Christian, you are not a good Muslim. Tó bá ti gbé adé yìí sórí pẹ̀lú odù tó wà níbí yìí pẹ̀lú odù yìí torí odù yìí ní point tó nítumọ̀. Tó bá ti gbé òrìṣà sórí o dẹ̀ fẹ́ ṣe bí olórìṣà you are a thief. O kì í ṣèyàn lọ́wọ́. Now ẹ jẹ́ ká kó lọ́dọ̀ Samuel kọ́kọ́ tí fẹ́ yọ níbẹ̀ mo ti yọ. Now ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Jésù. Àwọn èèyàn náà fẹ́ fi Jésù jọba nígbà tó wà láyé. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tí Jésù sọ. Ẹ jẹ́ ká padà sí John chapter 6 verse 15. Ẹ kà yẹn ní Bíbélì. Ẹ sáré sí. Ta ló gbé Bíbélì dání? Ẹ gbé Bíbélì wá. John chapter 6 ta ló lè kà? John chapter 6. John chapter 6 verse 15 fast. Yóò ráyè. John chapter 6 verse 15. Kí ló wí? John chapter 6 verse 15. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tí yẹn sọ. John chapter 6 verse 15 kí ló wí? Nígbà tó fẹ́ fi Jésù jọba ká gbọ́ ọ̀kọ́ tí Jésù sọ ń pa. Ẹ wọ́n bí tíjọ́ ní wà ní Jòhánù mà ní wọ́n ti sáwó wọ́n ti gbàgbé Bíbélì. Ṣé ẹ máa gbé Bíbélì fún mi? John chapter 6 jẹ́ kí wọ́n bí. Jòhánù 6 verse 15 kí ló wí? Nígbà tí Jésù sì wòye pé. Farabalẹ̀ kàwé kó lè yé àwọn ènìyàn mẹ́ ká. Nígbà tí Jésù sì wòye pé. Wòye. Wọ́n sì fi wá fi padà sẹ́yìn woman. Nígbà tí Jésù kí ni? Nígbà tí Jésù sì wòye pé. Wòye pé. Wọ́n fi wá fi agbára mú òun lọ. Gbé Bíbélì ka Bíbélì ka Bíbélì náà jẹ́ gbọ́ ọ̀gọ̀ tó sọ sáré. Nígbà tí Jésù. Gbóhùn sókè kí sèmi ló ń bá kàwé fún. Nígbà tí Jésù sì wòye pé. Nígbà tí Jésù wòye pé. Wọ́n fẹ́ wá fi agbára mú àwọn lọ láti fi jọba. Wọ́n fẹ́ wá fi agbára mú òun lọ láti fi ṣe kíni? Láti fi jọba kí ló ṣe? Ó tún padà lọ sórí òkè òun nìkan. Ó padà lọ sí orí òkè òun nìkan. Now kí ibẹ̀ yẹn lè yé yín dáadáa padà sínú ìwé John chapter 18 verse 13 to 37 kọ́kọ́rọ́ wà mẹ́. Kristẹni ó lè gbé adé ìṣẹ̀báyé sórí abọ̀rìṣà ni ẹ́. John chapter 18 verse 33 to 37 kí ló wí? 33 to 37. Nítorí náà. John chapter 18 verse 33 to 37 kí ló wí? Nítorí náà. Nítorí náà. Ta ló lè ka Bíbélì? O lè fast ni. Nítorí náà. Ilé. Platu. Nítorí náà Platu tún wọ inú ọgbọ́n. Ta ló mọ Bíbélì kà níbí yìí? Sáré. Tó bá ti mọ kó gbé fowó lójú. Wàá bẹ̀rẹ̀ láti 33. Nítorí náà. Pọ́ọ̀lù. Nítorí náà Platu. Nítorí náà Pílátù tún wo inú gbọ̀ngàn ìdájọ́ lọ. Blood farabalẹ̀ má kánjú. Platu tún wọnú gbọ̀ngàn ìdájọ́ lọ. Ó sì pe Jésù. Ó pe Jésù. Ó sì wí fún pé. Ó wá sọ fún wípé. Ọba àwọn Júù. Ó ní ọba àwọn Júù. Ni wọ́n ń ṣe. Ó béèrè lọ́wọ́ ẹ̀ ká. Jésù dáhùn pé. Jésù wá béèrè sọ fún pé. Ìwọ sọ èyí fún ara rẹ. Ìwọ ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èmi ló sọ bẹ́ẹ̀ ká.
tàbí àwọn ẹlòmíràn ló sọ fún ọ. ṣé ìwọ sọ bẹ́ẹ̀ ni àbí àwọn ẹlòmíì ló sọ fún ẹ ká. nítorí mi ká. Pílátù dáhùn wípé. Pílátù wí fún wípé. èmi ṣe Júù bí. ṣé èmi jẹ́ Júù bí ni. àwọn orílẹ̀-èdè rẹ àti àwọn olórí àlùfáà ni a ó fà á lẹ̀. àwọn ará ìlú rẹ àti àwọn orílẹ̀-èdè ẹ ló fà ẹ́ lé mi lọ́wọ́ ká. èmi ló fà ẹ́ lọ́wọ́ kí ni ìwọ ó ṣe. ká. Jésù dáhùn wípé. ìjọba mi kì í ṣe ti ayé yìí. kí ló wí. ìjọba mi kì í ṣe ti ayé yìí. èèyàn Ọlọ́run ò lè jọba ayé. ó lè èèyàn Ọlọ́run ló lọ jọba ayé. tó bá ti jọba ayé wo ti ṣetán láti ṣe kíni láti sáwó nìyẹn láti bọ̀rìṣà láti dòṣà. ọ̀fáàn ni kéèyàn jọba ayé ó sọ pé òun ní bọ̀rìṣà. adé tó gbé sóyìn afọ ẹ lórí. nǹkan tó kàn ń dùn mí lọ́rọ̀ Yorùbá ẹ bèrè pé kí nìkan náà. Ifá ò yan ènìyàn mọ́ owó ló yan ènìyàn. ọba tí Ifá yàn tó jẹ́ pé Ifá ló yàn wọ́n á ní kó lọ bọ̀rìṣà lòun ò ṣe ikú máa pa lójijì. ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé owó ló yàn síbẹ̀. ilé tá a bá fèrè kọ́ wá. ẹ̀sìn bí àwọn ọba náà náà kidnap ṣeré ní ayé ìgbà tí ọba sì ń jẹ ọba wọ́n bí ẹnìkan tó lè lọ kidnap ọba. ẹ lè fẹ́ bà gbogbo àṣà Yorùbá jẹ́ ẹ fẹ́ fọ́ gbogbo kan Yorùbá lójú. tó bá wọn kó fẹ́ jẹ́ Kristẹni jókòó díẹ̀ tó bá wọn kó fẹ́ jẹ́ Kristẹni kò sí nǹkan tó pa ẹ̀ pọ̀ mọ́ ayé bí Jésù sọ pé ìjọba mi ò kí ṣe kíni ò kí ṣe táyé. tó bá wọn pé ò lè bọ̀rìṣà àwọn ìjọba tó bá wọn pé ò lè sáwó má jọba inú ìlànà ìṣẹ̀ṣe torí nígbà tí mo post kíní yẹn tí mo bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn àwọn dìdìrín kan kọ sí kíkẹ́ pé àṣà ọba is not ìṣẹ̀ṣe is a culture àwọn dìdìrín níbo ni culture ti jáde ìṣèlú ìṣẹ̀ṣe ni culture ti jáde kí ni wọ́n pè ní culture the meaning of culture is àṣà àti ìṣe ilẹ̀ ìbílẹ̀ wa àṣà àti ìṣe ilẹ̀ bí wulẹ̀ wa ni pé kájọba kádé adé kọ́ bá wọ ìpèbí kí ló fẹ́ lọ sí ní ìpèbí ṣé Ọlọ́run ló fẹ́ lọ bá pàdé mẹ́ òòṣà ló fẹ́ lọ bá pàdé ó fẹ́ lọ jẹ bọ ni ó fẹ́ lọ gbé nǹkan sínú ni ó wá gbé adé ìbílẹ̀ sórí ó wá ń claim holy ó ń claim Christian ó claim Muslim ó dé àmúlùmálà ó fẹ́ máa bobo líbà àwọn ènìyàn no ẹ má bàyá àwọn ọmọ jẹ́ torí odò tó bá gbàgbé orísun mọ́ sí kíni ẹ ò tí ì pọ̀ lẹ́ẹ̀kan mo ti sọ fún yín lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin ọba tẹ́ wàá bí mo ní ẹ lọ bèrè lọ àwọn awo tó dé yín ládé wípé kí lè túmọ̀ odù yìí kí lè túmọ̀ kí ni tó máa wà níwájú adé yìí kí ni mí ni ẹ pé kó sọ fún yín ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ jọba tó bá jẹ́ mọ̀ pé mùsùlùmí òdodo ni ẹ tó bá ti gbé ìwọ tó bá ti jẹ́ mùsùlùmí àbí kìrìsìtẹ́nì tó bá ti gbé irú adé lé sórí àbí adé ìṣẹ̀ǹbáyé abọ̀rìṣà ni ẹ. ọ̀nà tí kìrìsìtẹ́nì lè gbàjọba òun ni kí kìrìsìtẹ́nì lọ kírètì ìlú títí ẹ̀ torí mo rí pé àwọn dìdìrín kan kọ́mẹ̀tì nígbà tí mo post nígbà tí mo béèrè question yẹn wípé sódà kí kìrìsìtẹ́nì máa jọba wọ́n sì bí Dáfídì jọba Dáfídì ò kì í ṣe ọba ìlú ó kírètì ìlú ni wọ́n pè ìlú yẹn ní ìlú yẹn wọ́n pè ní ìlú Jébùsì ìgbà tí wọ́n fi Dáfídì jẹ ọba ìlú kan ní Hebroni òrìṣà ló ń bọ́ ń bẹ̀ tó bá fẹ́ lọ sójú ogun ó máa sọ pé kóun lọ bá mú ẹfọ́ dùwà ló máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ọba Sọ́ọ̀lù ọba tí Sọ́ọ̀lù kọ́kọ́ jẹ ní ilẹ̀ Ísírẹ́lì inú Ọlọ́run ò dùn sí according to the Bible. Now Bíbélì wá la ọ̀nà wípé ìwọ tó bá wọn kó fẹ́ jọba
tí Ọlọ́run ilẹ̀ tí Ọlọ́run mú ẹ lọ tó bá débẹ̀ tó bá fẹ́ jọba báwo ni ọba ṣe máa ṣe irú ọba wo náà sọ pé kẹ́ jẹ ẹ jẹ́ ká wo ní Bíbélì lọ ìwé mi dà ẹ jẹ́ ká wo Deuteronomy chapter 17 verse 14 to 20 irú ọba wo náà sọ pé kẹ́ jẹ Bíbélì yẹn fún mi kí fúnra mi kà gábàgàbà tẹ́ ká ẹ kò yé mi yóò ráyè Deuteronomy chapter 17 ẹ ká gbọ́ bí ọba bí ìwọ tó bá jẹ́ Kristẹni àbí onígbàgbọ́ tó bá fẹ́ jọba irú ọba tí Ọlọ́run là kalẹ̀ pé kẹ́ jẹ according to the Bible. Deuteronomy chapter 17 chapter 17 verse 20 17 verse 14 to 20 17 verse 14 to 20 ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ tó bá fẹ́ jọba tó bá jẹ́ Kristẹni lẹ tó bá fẹ́ jọba ẹ jẹ́ ká gbọ́ irú ọba tó sọ pé kẹ́ jẹ nígbà tí wọ́n bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ Deuteronomy 17 verse 14 mo ti bẹ̀rẹ̀ mo lọ sí 20 nígbà tí wọ́n bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ tí wọ́n bá sì gbà á tí wọ́n bá sì jókòó nínú rẹ̀ tí wọ́n bá sì wí pé èmi ò fi ọba jẹ lórí mi gẹ́gẹ́ bí gbogbo àwọn orílẹ̀-èdè yíká kìkì ẹni tí Olúwa Ọlọ́run rẹ̀ yàn yóò yàn ní kí ìwọ kó fi jẹ ọba táwọn ọmọ máa yàn wọ́n yìí àwọn ọba tó ń jẹ ìta náà sọ pé ó yàn wọ́n Ifá so àmọ́ pé owó ló yàn wọ́n àmọ́ pé owó ni wọ́n fi yàn wọ́n náà but kí ló máa sọ ní public wọ́n ní Ifá yàn wọ́n wo jẹ́ mùsùlùmí Ifá yàn ẹ́ sọba ṣé kí sórí ibú nìyẹn ta ló yẹ kó yàn ẹ́ ṣé kí sàlá ló yẹ kó yàn ẹ́ you are a Muslim Ifá wá yàn ẹ́ are you a Muslim kí ni ìpàdé wà tìfá you are a Christian wọ́n wà lórí rẹ̀ wọ́n sọ pé báwo ló ṣe dórí oyè onífá yàn ẹ́ báwo ni Ifá lè ṣe fẹ́ lọ yan Kristẹni ṣé Bíbélì sọ pé ìdàpọ̀ wo ni òkùnkùn ní pẹ̀lú ìmọ́lẹ̀ ìdàpọ̀ wo ni onígbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́ kí ló pa yín pọ̀ kí ló pa Ifá àtọba Kristẹni pọ̀ now kìkì ẹni tí Olúwa rẹ yóò yàn ní kí ìwọ kí o fi jọba lórí rẹ ọ̀kan nínú àwọn arákùnrin rẹ ní kí ìwọ kí o fi jọba lórí rẹ kí ìwọ kí ó má ṣe fi àlejò ṣe olórí rẹ tí kì í ṣe arákùnrin rẹ àlejò gbọ́dọ̀ jọba ńbẹ̀ ṣùgbọ́n òun kò gbọ́dọ̀ kó ẹ̀sìn jọ fún ara rẹ̀ kò gbọ́dọ̀ kó ẹ̀sìn jọ fún ara rẹ̀ that means pé kó máa gba owó tó yẹ kó wà kó máa ṣe kíni kó máa gbà á bẹ́ẹ̀ ni kó má ṣe mú àwọn ènìyàn padà lọ sí Íjíbítì that means pé kó má bọ òrìṣà ìwọ kẹ̀kọ́ tún gbé ẹ sórí oyè wàá wọnú igbó lọ àwọn awo máa yí ẹ ká àwọn tó máa dé ẹ ládé awo ni we then claim Christianity no nítorí kí o má bàa lè kọ́ nítorí kó má bàa lè kó ẹ̀sìn jọ nítorí Olúwa ti wí fún yín pé ẹ̀yin kò gbọdọ̀ tún padà lọ ní ọ̀nà náà mọ́ bẹ́ẹ̀ ni kí o má ṣe kó obìnrin jọ fún ara rẹ ọba mélòó ló níyàwó kan now kí aya rẹ kí o má bàa yí ọ padà bẹ́ẹ̀ ni kó má bàa ṣe kó má sì kó fàdákà tàbí wúrà jọ fún ara rẹ ní ọ̀pọ̀lọpọ̀ yóò sì ṣe nígbà tí o bá jókòó lórí ìtẹ́ ìjọba rẹ kí òun kí ó lè kọ ìwé òfin yìí sínú ìwé kan fún ara rẹ kí ló máa kọ́ àwọn ènìyàn ìwé kíni ìwé òfin ìwé wo ló jẹ́ ìwé òfin ìwé Bíbélì ṣé Bíbélì ló máa kọ́ wọn nínú ààfin ilẹ̀ ìbílẹ̀ tó jẹ́ tó gbé adé ìṣẹ̀báyé lé lórí ni ọba mẹ́rin ló dé pálásì ẹ̀rí tó wà ẹ̀sùn Bíbélì fún ẹ àwọn irúnmọlẹ̀ sọ wípé ní àwọn alálẹ̀ àwọn orí ìtẹ́ àwọn bàbá alákú bàbá mi sọ́nà ló yàn ẹ́ kàbí Ifá now
láti inú èyí tí ń bẹ níwájú àwọn àlùfáà àwọn ọmọ Iléfì àwọn wo ṣé àwọn pásítọ̀ ló yan ọba níbo ló ti wá rí ọba tó lè jẹ́ Kristẹni ojú kòkòrò ni o ṣe ṣe kẹ́ máa mọ̀ ojú kòkòrò ni tó bá ti mọ̀ pé ò lè bọ òrìṣà má jọba the word ọba abọ̀rìṣà ló ń jẹ́ ọba gbogbo yín pátá gbogbo yín lè rí bó ṣe sí òkú Elizabeth bí ò bá ju ìbílẹ̀ méjì mẹ́ta ó ṣe kí ni ó pẹ̀lú nǹkan tó ń ṣe níbẹ̀ yẹn tó bá farabalẹ̀ wo fídíò yẹn because ọba ni ẹ má ṣe nǹkan tó lè kó bá àwọn ìgbésí ayé àwọn ọmọ yín lọ́la now yóò sì wà lọ́dọ̀ rẹ owó sì máa ka nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ gbogbo kí o lè máa kọ́ àti bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti máa pa gbogbo ọ̀rọ̀ òfin yìí mọ́ àti ìlànà wọ̀nyí láti máa ṣe wọ́n kí àyà rẹ kí ó má bàa gbéga ju àwọn arákùnrin rẹ lọ àti kí ó má bàa yí padà kúrò nínú òfin náà sí ọwọ́ ọ̀tún tàbí sí ọwọ́ òsì ìwọ tó ti kó nínú Bíbélì tó ti lọ gbé adé ìṣẹ̀báyé sórí ṣé ò tí ìyà sọ́wọ́ ọ̀tún ṣé ò tí ìyà sọ́wọ́ òsì gbogbo àwọn nǹkan tí a ń kọ́ yìí ó yẹ káwọn pásọ̀ yẹn ti kọ́ yín ní ṣọ́ọ̀ṣì tí àwọn pásọ̀ yín bá kọ́ yín ní ṣọ́ọ̀ṣì tí àwọn àfáà yín bá kọ́ yín ẹ ò ní gbé sí mẹ́tàlítì pé fẹ́ jọba because ẹ bá ti lọ ń jọba ìlú ẹ ò kì í ṣe èèyàn Ọlọ́run mọ́ ẹ kì í ṣe kìrìsìtẹ́nì òdodo mọ́ ẹ kì í ṣe mùsùlùmí òdodo mọ́ ọba wà fún àwọn abọ̀rìṣà ló ń jọba tí mùsùlùmí bá sọ pé òun fẹ́ jọba ẹ máa lọ dá ìlú mùsùlùmí sílẹ̀ àbí ọba tẹ́ máa jẹ́ Allah ló máa ṣe kíni ló máa yàn ẹ jẹ́ ká wá tún padà sínú alukoran kẹ́ lè mọ̀ pé gbogbo ẹ pé síbí ẹ padà sínú alukoran chapter 2 ọba àkọ́kọ́ tó jẹ nínú alukoran òun ni wọ́n pè ní Tólútù kí ni wọ́n pè yìí Tólútù yẹn náà wọ́n pè ní Sọ́ọ̀lù tó jẹ ní ilẹ̀ Ísírẹ́lì yìí now alukoran chapter 2 ẹ ká gbọ́ bó ṣe sọ̀rọ̀ nípa ọba alukoran chapter 2 Tólútù alukoran chapter 2 verse 246 kọ́ ni. Alukoran chapter 2 verse 246 to 250. Ẹ ká gbọ́ bí the claimant tí n bá ti ń sọ̀rọ̀ wá farabalẹ̀ gbọ́ bóyá o bẹ́ sáárín ni a ò ní mùsùlùmí ò lè jọba ìlú tí mùsùlùmí bá máa ti jọba á jẹ́ pé mùsùlùmí ló tẹ ìlú yẹn dó. ìlú tí kìrìsìtẹ́nì bá máa ti jọba á jẹ́ pé kìrìsìtẹ́nì ló ṣe kíni ló tẹ dó. but ìlú ìbílẹ̀ kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ máa jọba ńbẹ̀. now ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe fi lọ́ọ̀tì jọba Tólútù ní Alukoran ní pé Sọ́ọ̀lù kẹ́ni nínú Bíbélì so Alukoran chapter 2 verse 246 ẹ jẹ́ ká gbọ́. Ṣé o rí àwọn aṣíwájú nínú àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ìgbà àná